Fadu, they disappointed me personally. But New York can be no one. At least they can take a day or two off. I mean, why are people doing that? Why? They can't get New York. Hey, you're too. A ti wà ní rally now, a ti wà ní UN. Màmí ẹ kí wọn, ẹ kí ilé mà, ẹ bá mi sọ̀rọ̀, ẹ bá wọn ará ilé sọ̀rọ̀ mà. Ẹ káàárọ̀ gbogbo ará ilé. A ti wà ní the 77th Assembly of the United Nations in New York. A ti gbé ètò wa jáde, ètò Yorùbá Nation, láti fi hàn aráyé pé Yorùbá ti ṣetán to come out of the contraction called Nigeria. We want to exit. We want to exit and become a great nation like other nations. Ẹ ṣé màmí, ẹ dúpẹ́ mà. Màmí, ẹ bá wọn ará ilé sọ̀rọ̀ mà. Hello, ará Yorùbá, congratulations o. Olúwa gba gbogbo ibi tá ń lọ àti fẹ́ débẹ̀ tán o. Ẹ máa múra o. Kẹ́rọ aṣọ tó bá dáa, àwọn gèlè tó bá dáa kẹ́ máa wélẹ̀ o. Àti ń bọ̀ o, àní pẹ́dé o, lágbára Ọlọ́run. Ókè, ẹ ṣeun o. Hello, gbogbo lé. Okay. Gbogbo lé à ń kí yín o. Àwa wà ní rally o. Wọ́n ní sanwó. Àní máa ti iléèwé pa o, àwọn ìsọ́kè wa padà sí iléèwé. Àti sí pé bóyá ṣé àwọn lẹ́ṣọ̀rà náà ṣé wọ́n ní máa sanwó. Mo rántí ìgbà tí mo wà ní kékeré primary school bẹ́ẹ̀ ni. Àwọn tíṣà wa, àwọn olùkọ́ wa pátá, wọ́n máa gbé oúnjẹ fún wọn báyìí. Bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ oúnjẹ fún wọn. Bẹ́ẹ̀ bá dé ilé ìwòsàn ọ̀fẹ́ ni. Ìyá mi. Oúnjẹ ọ̀fẹ́. Wọ́n lè máa jẹ sí ẹ ṣe sà. Àwọn rẹ́sì gidi tó ti dùn rẹ́sì jáde. Àwọn ilé tó máa ṣe ara yín lóore tó máa ṣe ara yín láǹfààní. Ẹ ṣe sà. Àwọn àgbàlagbà wa wọn ò gbé bìrì kájọ. Ẹ bá ń ká wọn ara lọ. Ẹ sọ No. Ẹkílẹ̀ bàbá rọlé. Ẹkílẹ̀ ẹ ká wọn ara lọ. Kámẹ́rà wá sí wa. Ṣé kámẹ́rà wà sọ? Àwọn tá à ń ṣò ní wọ́n rí wa. Mi ò ríran oòrùn. Èmi gan ríran, ẹ bá sí níbà. Òrùn yẹn mú mi lójú ṣe. Oòrùn yẹn ẹni kankan wà mọ̀. Ẹ̀rù ń bà wọ́n ní pé báwo ni ṣíṣe rí nǹkan sọ sí wọn. Ẹ bá sọ̀rọ̀, ẹ bá sọ̀rọ̀. Yorùbá Nation now. A kí gbogbo ẹ̀yin ará lé, a kí gbogbo lọ́balọ́ba níjòyè, a kí yín pé a kú ìyálẹ̀ta, a wà ní UN 77th UN Assembly at New York. Ibẹ̀ la wà báyìí láti wá fi sọ fún wọn wípé Yorùbá ti ṣe tán, a need the recognition. Kọ́ fún wa recognition, ó ti tó àti tó dúró àti polongo ẹ̀ ó tójọ́ mẹ́ta. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tẹ́ wà ń lé, ó ti tó àsìkò tí Yorùbá máa fi dúró. Èyí tá a ṣe ní abẹ́ àwọn olóṣèlú, lábẹ́ àwọn Fúlàní, ó ti tó gẹ́.
ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde. Ẹ dẹ̀ kó ìfojúsọ́nà ti mega rally tó ń bọ̀ tó jẹ́ pé ìyẹn ló máa milẹ̀, ìgbà yẹn gangan ló máa mọ̀ wípé àti múra tán, àti múra. Àǹfààní pọ̀ rẹpẹtẹ, a fẹ́ máa ṣèjọba ara wa. Tá a bá rántí ìgbà tàwọn bàbá Awólọ́wọ̀, ẹ wò àwọn general hospital wà ń gbà yẹn, general hospital tó jẹ́ pé tó bá ti débẹ̀ báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló máa ti dẹ́ ẹ lóhùn. Kò sí pé à ń sanwó, oògùn ọ̀fẹ́ ní gbogbo àwọn school wa ń gbà yẹn, gbogbo wọn lọ ní health center tó jẹ́ pé tí nǹkan bá ti ṣọmọ léwu ẹsẹ̀kẹsẹ̀ ló máa ti ní kó lọ sí mọ́mí health center kọ́ là ń pè gbà yẹn, ló máa ní kó lọ sí health center lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn la fẹ́. Ẹ máa wò lóyìnbó ta wà yìí, kò sí nǹkan tó máa ṣe yín tẹ́ bá nídìí ìtọ́jú. Wọ́n máa kọ́kọ́ gbé yín dé ilé ìwòsàn, wọ́n yìí máa kọ́kọ́ tọ́jú yín ná. Wọ́n máa tọ́jú yín, tó bá tọ́jú yín lẹ́wọ̀n á béèrè lọ́wọ́ yín pé báwo lẹ ṣe fẹ́ san. Ó tẹ́ bá tún wá ní owó yẹn láti san, ó tún náà wọn ìgbìmọ̀ kan àbí àwọn bọ́dì kan tó wà tó jẹ́ pé wọ́n tún máa bá yín sanwó yẹn. So òun làwọn náà ṣe ní pé òkè ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ kí ká gbára wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní yìí, kán jẹ́ ká ráyè lọ. Àti àwọn àbí àyè tó máa kàn sí ìyá alájẹ fúnra rẹ̀. Báwo ló ṣe ń lọ? Bàbá mi àròlé. Bàbá mi àròlé. Báwo ni? Ẹ kú iṣẹ́ mi. Olúwa ló ṣe, Olúwa ló ṣe o lágbọ́lá. Àṣẹ, àṣẹ, A máa àṣẹ. délẹ̀ lérí. Àṣẹ ìyá mi, Ṣé kò àṣẹ. tilẹ̀ yín ṣá? Ẹ kú No, iṣẹ́ gbogbo takuntakun. dọ̀dọ̀ o, wọ́n ti múlẹ̀ lódò. Kò lè rẹ̀ wá láyé àwa Ẹ jẹ́ bí. kó mọ̀ nǹkan tá A ṣe máa fún gbà, wọn lánàá. a máa Ó ti ṣẹlẹ̀. wọ́n mọ̀ yìí pé àwa ń bí. Ẹ Kò jẹ́ kó mọ̀ pé kò wọ́n ti dìgbà tí èrò bá pọ̀ títí ti bá parẹ́. Àwọn táwa ń bí náà a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dìde káàkiri nílùú Amẹ́ríkà tí wọ́n wá fún rálì yìí, tó ń fi ọkàn wọn ìyá wa náà wà. Tẹ́ bá tẹ̀ wọ́n ìyá lórí ire yẹn, àwọn ìyá 70, 80, they are here together, we are together here. And then bí program náà bá ṣe lọ, a tún máa fi tó yín létí àwọn èèyàn wa náà tí ń bọ̀ àṣẹ ń dé náà ni. Ẹ ṣé o ìyá. Bàbá mi àròlé. Ọ̀gá akí gbogbo lé o. Ẹ ṣé. Ẹ ṣé gbogbo lé o. Mọ́mì, ẹ kí gbogbo lé wá bá wa kílé o. Ẹ kílé ẹ sọ̀rọ̀. Ẹ kọ́rẹ́jà àwọn èèyàn, àwọn aráalé live ló wà live. Ilẹ̀ Yorùbá a wà ní UN, United Nations, a wá polongo, a wá fún recognition orílẹ̀-èdè wa tí ń ṣe Yorùbá Nation. Ẹ jọ̀ọ́ o, ẹ tú yáyá, ẹ tú jáde, ẹ̀yin tẹ́ wà ní ìlú New York ẹ máa bọ̀. No, nílé ni, nílé. Nílé òní, ok, nílé mega rally tó ń bọ̀, ẹ kú ìgbáradì gbogbo wa pátápátápátá. Mo ti sọ fáwọn èèyàn mi lánàá, ẹ jáde, kò sóhunkóhun tẹ́nìkan lè fi anybody ṣe. Ẹ jáde o, ẹ jẹ́ ká ṣe lẹ́ẹ̀kan ṣoṣo yìí náà la ní ìdí ẹ̀. Ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa, ká gbà sílẹ̀ lọ́wọ́ àwọn agbénipa, àwọn tó ń jàǹfààní wa, tó ń kó gbogbo ọ̀rọ̀ wa, tó ń kó lọ sí ìlú òkè lọ́hùn táwa ò tiẹ̀ rí nǹkan kan. Ẹ jọ̀ọ́ ẹ jáde, ẹ jẹ́ kí gbogbo wa tún jáde ká ṣe mega rally yẹn, kí gbogbo orílẹ̀ àgbáyé kan mọ̀ pé orílẹ̀-èdè kan ti wà tí a ti bí orílẹ̀-èdè kan tí ń jẹ́ Yorùbá Nation. Ẹ jọ̀ọ́ ẹ jáde, á jẹ́ wàá ṣe o. Olúwa á gba ìlú wa fún wa, á gba orílẹ̀-èdè wa fún wa o. Nírọ̀wọ́rẹsẹ̀, kò tiẹ̀ ní sí ogun kankan. Ọlọ́run á bá wa ṣe, yóò sì ṣe é ṣe lórúkọ Jésù. Ẹ ṣé o. Ẹ ṣé màmá wa. Gbogbo ẹ̀yin aráalé a kí yín o. A wà ní New York ní UN, ibẹ̀ la wà báyìí. Ibẹ̀ la wà báyìí. Bàbá wa, ẹ bá wa káwọn aráalé o, ó wà láì. Ẹ kí àwọn aráalé. Ẹ̀yin aráalé a kí yín o, ẹ kú ìdílé mú o, kò ní sú wa, kò ní rẹ̀ wa o. Ọlọ́run á bá gba Yorùbá Nation yìí lọ́nà àrà lọ́nà ìyanu o. Lọ́rọ̀ tó kọjá òye ìmọ̀ àti ẹ̀dá o, láì tí tàjẹ̀ sílẹ̀ ẹ ṣé o, thank you o. All the way from New York, all the way from New York, United Nations Yorùbá Nation Recognition Rally. Yes, Yorùbá Nation Recognition Rally. Yorùbá Nation Recognition Rally. No going back. No going back. Àwọn èèyàn wá ṣẹ̀ ń dé ni o. Ẹ wá sọ. Ṣé máa sọ̀rọ̀? Live. Àwọn èèyàn wá ṣẹ̀ ń sọ̀rọ̀ ni o. A ṣẹ̀ ń sọ̀rọ̀ ni o. Láti sọ fún yín pé kẹ́ jáde
A ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni o, ṣẹ́rí. A ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀. A ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni o. Hold on. Oh, ẹ wo president. Màámi Àjàkáyé. A máa wá ṣe títí yín náà. A máa wá gbogbo wa ń bọ̀. Okay. A máa wá ṣe títí. Okay. Ẹ máa rẹ́dì fún wa. Ṣé kí n sọ̀rọ̀? sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ bí pírẹsidẹ́ǹtì Liberia òun ló kọjá ẹjọ́ ìlú ẹ̀ òun ló kọjá ẹ máa wo bí inú ọmọ wọn ṣe ń dùn Inú àwọn ọmọ dùn pé inú ọmọ wọn dùn wọ́n yẹ sí Yorùbá nation. bàbá káwọn àrí káwọn. Yorùbá nation. Ìyá mi, ìyá wa tẹ́ ń wò yìí, tẹ́ ń wò yẹ̀fẹ̀ lọ́rùn wọn yìí. Ìyá Lájé wọ́n fẹ́ bá wa sọ. A fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ìyá wa. Wọ́n ní mo ti béèrè lọ́wọ́ àwọn ìyá wa. Wọ́n ní kí ló wà nínú Yorùbá nation pé kí ló dé tá a fi ń pariwo ẹ̀. Nǹkan tó wà bẹ́ẹ̀ kẹ́ ṣàlàyé fún wa. Kí la máa rí tá a bá gba Yorùbá nation? Kí ló wà bẹ́ẹ̀? Torí kò yé àwọn èèyàn wa kẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. Níwọ̀nba bọ́lọ́run bá ṣe fi yé yín sí. Ẹ ṣe màmá wa ọ̀rọ̀ gidi rẹ̀ ìbéèrè gidi nìyẹn. Àǹfààní oríṣiríṣi ló wà tó ṣe kókó tó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí gbogbo wa ṣe ń sáré káàkiri nítorí pé ní orílẹ̀-èdè tí a wà ìrọ̀rùn omi ọ̀fẹ́ omi àsìkò iná àsìkò ọ̀nà tó dára ilé ìwòsàn tó dájú tó péye ilé ìwé nígbà tí àwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ni títí dé 18 afẹ́ni tó bá choose pé ókè o àwọn fẹ́ ká àwọn máa lọ sí private school ibẹ̀lẹ̀ ti máa san owó gbogbo àǹfààní báyìí òun làwọn náà fẹ́ kó ṣẹlẹ̀ tó dẹ̀ máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa lágbára Èdùmàrè tí í ṣe Yorùbá nation ara máa tù wá ọ̀nà máa dára ilé ìwé ọ̀fẹ́ ilé ìwòsàn tó dájú tó péye tó jẹ́ pé àwọn òyìnbó àwọn dókítà àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n kàwé tí wọ́n lọ́pọlọ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wá ṣiṣẹ́ lóríṣiríṣi ní tọkàn wa máa balẹ̀ èkó akébí ẹ̀yìn. Ìyá mi mo tún fẹ́ béèrè o ṣé kì í ṣe pé àtún nílé rìn torí báyìí téèyàn bá ń lọ láti ìlú kan sí kejì ṣé Fúlàní ò ní máa díyàn gbé mọ́. Lára ìwọ gbogbo yẹn ló máa kúrò gbogbo yẹn ló máa kúrò security ààbò tó péye ọkàn wa máa balẹ̀ a máa rìn bó ṣe àwọn yahoo wa nǹkan o ṣé kò ní sí yahoo. kò ní sí yahoo bó ṣe wà káàkiri nílùú òyìnbó kò sí yahoo kò sí nǹkan tó jọ kò jọ rárá ni. ṣé ẹ ti ń gbọ́ ẹ̀yin èèyàn wa ń lé wọ́n ní tá a bá ti délẹ̀ Yorùbá ní Yorùbá nation wa ipe kò ní sí ìjínigbé kò ní sí pé wọ́n ń gìyàn gbé kéèyàn máa ta lé kó máa ta mọ́tò kó tó wá rówó kó tó rówó tó máa san fún Fúlàní kò sí pé wọ́n ń gérí o kò sí pé ọmọ kékeré ń ṣe yahoo ipe ńgbà tó bá tiẹ̀ sì ṣe ilé ìwé ọ̀fẹ́ tí ò sí pé bóyá ẹ̀ ń wá 500,000 200,000 300,000 pẹ̀lú owó tí kò ní í sólóṣó o ilé ìwé ó máa yanjú oúnjẹ wa ń pọ̀ ìyá wa. oúnjẹ máa ṣìkú ó máa bàjẹ́ lọ́rùn wọ́n ló oúnjẹ máa wà ní yájú. àwọn àgbẹ̀ wa máa lọ kó oúnjẹ máa pọ̀. a tọ́jú àwọn arúgbó wa ṣé ń gbọ́ ìyá ní jẹ wọ́n retired people wà á gba benefit wọ́n ní ìyá ò ní jẹ àwọn arúgbó wa o owó oṣù wa kọ ṣé ìṣe pé wọ́n tún máa gbowó ọdún kan ọdún méjì o. kò sí yẹn o ẹsẹ̀kẹsẹ̀ tó ń bá ti fi ṣẹlẹ̀ náà gbowó wọn. mo tún fẹ́ béèrè o ṣé kì í ṣe pé owó yẹn bóyá téèyàn bá ṣiṣẹ́ báyìí tó bá rí tàyà bóyá kò ní bó ló ti fẹ́ rí gbogbo owó tó ń sọ yìí. ẹ̀yin lè ń sọ báyìí ládùúrú nǹkan tó lọ́run ṣe fún wa. báwo la ṣe fẹ́ rí owó tá a máa fi san. ó ti di dandan. ṣé a rí ní kété tó ń bá ti kéde Yorùbá nation báyìí. bẹ́ẹ̀ ni ìyá mi. gbogbo ètò iṣẹ́ bẹ̀rẹ̀ owó bẹ̀rẹ̀ sí ní wọlé. bẹ́ẹ̀ ni o wọ́n sì kéde lásán kọ́kọ́ kéde lásán pé Yorùbá nation. ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ o.
gbogbo àwọn wọ̀nyí máa sáwá sílùú wa ni torí wọ́n máa rí àlàáfíà tó máa jọba ọkàn wọn gan máa balẹ̀ Ọlọ́run dá wa kò sí natural disaster kò sí earthquake kò sí hurricane kò sí snow kò sí gbogbo nǹkan wa moderate. mo tún ní ìbéèrè kan ìyá mi ẹ má bínú pé béèrè mi pọ̀ o ẹni kò sí natural disaster kí ni mi ò fi bẹ́ẹ̀ gbé èbó. àwọn àrùn burúkú tó máa ń ṣẹlẹ̀ ẹ wo ilé akọ̀dédé rì sílẹ̀ lẹ̀ báyìí ìyẹn ni wọ́n ń pè ní tó ń pè bẹ́ẹ̀ ẹ̀kọ́ rí ilé tó rì mọ́lẹ̀ báyìí kò ṣẹlẹ̀ rí nílùú wa ẹ rí tí omi adé abo gbogbo lé mọ́lẹ̀ a máa gbé àwọn tó wà nínú ilé lọ kò síbi tó ń sá lọ kò wọ́n ríbi sá lọ pẹ̀lú gbogbo ìjàmbá tó ń ṣẹlẹ̀ nílùú wọn yìí ìjọba wọn á tún tọ́jú wọn á rí bí wọ́n ṣe máa kó wọn jáde tí ò sẹ́ni tó máa kú ẹ̀mí èèyàn jọ wọ́n lójú bó ṣe máa rí nílẹ̀ wa nìyẹn ẹ̀mí ọmọ kankan nílẹ̀ Yorùbá ó máa jọ àwa ènìyàn àwọn ìjọba wa lójú àwọn tó máa kẹ́tà fún wa àwọn tó máa fi wá lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ni o kò sí wàhálà kò sí ìdààmú ẹ jẹ́ ká gba Yorùbá nation ẹ wá rí ohun tó lọ́run ti ṣe fún wa Ọlọ́run á tún wá kọ̀ntínú láti máa ṣe bẹ́ẹ̀ lọ àwọn tó pọlọ wọn pé àwọn tó ní làákàyè àwọn tó ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn àwọn tó nífẹ̀ẹ́ ọmọnìkejì wọn àwọn náà máa darí wa àwọn tí ìjọba ìlú yìí àwọn ọmọ wa tó ń lò fún nǹkan dáradára ń lu yìí gbogbo wọn náà máa padà sílé. ẹ̀rí bá a ṣe ẹ̀rí bí àwọn Yorùbá tó wà outside Naija bó ṣe ẹ̀zẹ̀ ẹ wà àwọn Yorùbá tó wà nílùú yẹn bó ṣe ń dára fún àwa agbọ́lá fẹ́ sọ pé àwa la gbégbá Yorùbá ló fẹ́ máa rókè. ẹ mọ iye Yorùbá tó wà ní writing cabinet àwọn ọmọ wa pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bàjẹ́ ní White House wọ́n pọ̀ bàjẹ́ àwọn ọmọ wa tó kàwé. ṣẹ́rí in fact gan climate change tẹ́sán yan. bẹ́ẹ̀ni màmí ìgbà tí mò ń bọ̀ wá mo bá ìyá arúgbó kan mo sọ fún yín mà ìyá arúgbó òyìnbó etí ṣó ó kọ́fà ẹ máa sọ̀rọ̀ yín lọ. ó kọ́fà nípa climate change ó ń béèrè lọ́wọ́ mi oríṣiríṣi ó sọ pé climate change òun wà wọ́rìn ó níbi tó ń lọ báyìí ó ló jọ pé Áfíríkà ló máa jẹ́ solution fún gbogbo climate. kò sí rọ́ńbẹ̀. wọ́n ní Áfíríkà ló máa jẹ́ solution fún climate change. òyìnbó lóyìnbó torí 5 years old nǹkan tó sọ fún mi nínú ọ̀rọ̀ ni òdodo ọ̀rọ̀ nǹkan tí mo sọ fún yín màmí akíkẹ́ pẹ̀lú gbogbo ìyà tó ń jẹ wá lẹ̀ Yorùbá mo ní kí n sáré sọ sí yín létí ni o àwọn èèyàn ní bóyá Ọlọ́run fẹ́ràn wa. ẹ tún dànù Ọlọ́run fẹ́ ẹ má gbèsè o. wọ́n nítorí ebi àwọn èèyàn. àwọn èèyàn gbowó rárá Ọlọ́run kan o àwọn èèyàn wa ni o àwọn lídà wa ni o àwọn náà ń yí nǹkan tọ́lọ́run ti ṣe náà ń yí padà Ọlọ́run ni Ọlọ́run dá wa ó dá wa pẹ̀lú Ọlọ́run fẹ́ràn wa. land of plenty ilẹ̀ wa kún fún wàrà tó yí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ní láyé yìí tó ń fi ń dùn ní ìlú òun la nílùú wa o nílẹ̀ Yorùbá o. ẹjọ́ ìyá mi ẹ má bínú o mo tún fẹ́ béèrè ìbéèrè kan o àwọn ọ̀dọ́ wa àwọn ògo wẹ́rẹ́ tí wọ́n lọ léèwé tí wọ́n ríṣẹ́ tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n rówó ra irinṣẹ́ àbáwọn tó ní ṣọ́ọ̀bù tí wọn ò tiẹ̀ síṣẹ́ ṣèbí tó kó bá wà níṣẹ́ máa wà kí ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tá a bá ti gba Yorùbá nation báwo ni gbogbo ẹ̀ ṣe máa tù wá lára. gbogbo àwọn ọmọ tó ń lọ léèwé báyìí la máa tẹ̀kí a máa tọ́jú wọn kó tó di pé wọ́n finish tán jáde léèwé báyìí gbogbo ọ̀nà yẹn la máa ti là á lẹ̀ fún wọn báyìí tó bá ti jáde nǹkan bá fẹ́ ṣe o a máa fún wọn láàyè. màámi kan tó jáde gan iṣẹ́ ti yọjú bẹ́ẹ̀ ni ṣẹ́gbọ́n kó tó jáde iṣẹ́ ti wà nílẹ̀ tó máa ṣe. àwọn ọmọ wa lọ sí òkèèrè wọ́n tó padà báyìí wọ́n ti wá rìbúùtù wọn wọ́n bá ti délé báyìí náà gbé mọ́tò fún wọn. bẹ́ẹ̀ni láyé ìjọsí. àwọn ọmọ wa ǹjẹ́ mo fẹ́ sọ kíní kan fún yín o màámi. bẹ́ẹ̀ni Nàìjíríà láti máa gbàdúrà ká tó ra mọ́tò Nàìjíríà láti máa gbàdúrà ká tó kọ́lé àìrídú ẹ̀ ṣe bí àgbàdúrà mọ́tò àgbàdúrà ilé àgbàdúrà oúnjẹ Olúwa pèsè fún mi jẹ́ ẹ̀mọ́ oúnjẹ jẹ kò sí bẹ́ẹ̀ níbí o. kò sí pé kí n lọ orí òkè kí n lọ ṣọjọ́ mẹ́sàn-án kí n máa ké kí n gbàwẹ̀ bíríbírí. churches every corner tó fi ń tí bá wá pé 45 kí n tó ra mọ́tò nǹkan. ẹ̀rí bàbá tó ra báísíkù ní 54 kí lẹ sọ lára. kò sí nǹkan tó bú wẹ́rẹ́ níṣẹ́ Olúwa. at 54 ó ra báísíkù 54 ó ra báísíkù o kí ni ká ti sọ sí o bàbá wa délé Yorùbá nation kọ́ o. Ọlọ́run ọba o
Ọlọ́run àwa má rí di ni o. Wọ́n ní àwa má rí di Elédùmarè o. Wọ́n ní kò ní gbà ká kógún ọdún kọ́gbọ̀n ọdún ká tó ra mo rò pé ọmọ ọdún mọ́kàndínlógún ra mọ́tò nílùú yìí o. Bẹ́ẹ̀ ni o. At the age of 16 years nílùú yìí ẹ máa wa mọ́tò. Ṣé ẹ gbọ́ o? Wọ́n tún gbé tuntun dé o ìyá wa. Ọdún mẹ́rìndínlógún ó máa wà lórí driver license yín. Báwo náà ṣe fẹ́ rówó ra mọ́tò tá a bá délé yóò ra mọ́. Àwọn ọmọ ilé-ìwé láti high school báyìí náà ti ń kọ́ wọn bó ṣe ń wa mọ́tò. Ṣé ẹ gbọ́ o? Tom ọ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ part time. Bẹ́ẹ̀ni. During the holiday báyìí tí holiday bá wà wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ gbé èbó. Àwọn ọmọ wa láti age 15, 16 náà ti ń wáṣẹ́ fún wọn nílùú yìí o. Ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ni o. Iṣẹ́ tó fúnra ẹ̀ ṣe ni o kì í ṣe pé bóyá owó òlu o. Iṣẹ́ tó fúnra ẹ̀ ṣe. Iṣẹ́ tó fúnra ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé kó ṣe olóṣó kó ṣe yahoo. No, rárá kì í ṣe bẹ́ẹ̀ o. Kò yé mi ò ìyá wa ṣe é ṣàlàyé fáwọn aráalé o. Àwọn ọmọ ìlú yóò ń ṣolóṣó o. Àwọn ọmọ ìlú wa tó ń wá ló wá ń ṣolóṣó o. Nígbà tí ìyá bá lé wọn kúrò lọ́hùn débi ń pa wọn tí ò sí tán máa jẹ́ nígbà wọn bá débi tí wọn ò tí ì mọ̀nà wọn á ṣolóṣó. Ṣùgbọ́n tó kàn wọ́n bá balẹ̀ tán bá ríṣẹ́ wọn á ṣiṣẹ́. Àwọn kan wá rí wípé àṣé ìyà níjọba Nàìjíríà fi ń jẹ wá. Kò di dandan kéèyàn ṣe yahoo. Kò di dandan kó ṣe yahoo. Kò di dandan kó ṣolóṣó. Ìyá mi ojú yín ń dán o ẹjọ ọmọ ọdún méjìdínlógún o. Ìyá mi ìjọ ọmọ ọdún méjìdínlógún. Bẹ́ẹ̀ni ẹni bọ́n ṣe rí o. Bẹ́ẹ̀ni ẹni pé wọn ò gbó kíákíá. ìgbádùn Amẹ́ríkà ni o. wọn ò gbó kíákíá o. èyí tí ò tún sanra lára wa. Bẹ́ẹ̀ni o. ṣe ìyá o. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o. Ẹ̀yin náà ẹ wò mí. Ẹ wò ṣe é rí. ẹ̀yin náà máa bá mi ẹ wò mí. Ṣẹ̀rí ìyá mi bọ́n ṣe pupa yẹn kì í ṣe pé wọ́n fowó rà wọ̀ ibi bó bá máa wà kán fún o. Ìyá wa kílẹ̀ tún rí sọ fún àwọn ọmọ Yorùbá. Yorùbá jẹ́ worldwide. Ẹ̀yin bá mi ẹ̀yin bá mi gbogbo mi ò ní wá yín tì. Àṣẹ. Ẹ̀yin ìyá mi gbogbo. Yorùbá sọ̀bẹ́ǹtì náà ò kán bá wa fi stamp sí ìyá wa kí lẹ wá rí sọ fún bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Bánjí Akíntóyè bàbá wa Adéníran pòfẹ́sọ̀ ni o àwọn ọ̀mọ̀wé bàbá wa Ìgbòho ẹkùn ọkọ Fúlàní ìyá wa obìnrin gbangban lọ́jọ́ ogun obìnrin wàwàwọ́wọ́ obìnrin bí ọkùnrin ìyá wa mo dúpẹ́ Onítìrí ọjà ìyàwó gbọ́sàgbọ́sà kí ẹ rí sọ sí wọn o ọ̀rọ̀ ìyànjú ẹ bá wa sọ. Ẹ ṣeré màmí mo kí bàbá wa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ yín bàbá wa Adébánjí Akíntóyè ẹ̀mí yá gún bàbá mi mo kí bàbá Professor fún wa bàbá. mo kí bàbá Adéníran mo kí yín bàbá mi Bàbá kẹpẹ́ o. mo kí bàbá wa ọkùnrin kan bí 1 billion ọkọ Fúlàní ọkọ Fúlàní bàbá wa olóyè Sunday ọba Adéyẹmọ mo kí yín o mo yí sọ̀tún mo yí sósì ẹ pẹ́ fún wa o mo wá kí màmá wa obìnrin bí ọkùnrin nígbà tí Ọlọ́run dá ọkùnrin tán ó wá ní kò dáa kí obìnrin nìkan kí ó dá wà kọ́kùnrin nìkan kí ó dá wà ẹ ṣe màmí ó wá dá àwọn obìnrin ó mú nínú eegun ọkùnrin ó wá fi dá wà ẹ wá rí pé wá complete kò síṣẹ́ tó lè complete tí ò bá sí obìnrin. Bẹ́ẹ̀ni o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin màmá mi gbogbo àwa dúpẹ́ fún màmá wa. Ìyá wa Mọ́remí àsìkò wa wọ́n ní kí n kí yín o. Lady K. We love you. Lady K. Yes, so that love you. We love you. So that we want you alive. We love you. We love you. We love you. We love you. So we ṣe kama kí màmá wa. Màmá mo dúpẹ́ Onítìrí ó yá gbòsà. Gbòsà mẹ́ta. Gbòsà. Fún màmá wa. Màmá o. Olúwa dá màmá sí.
fún wa màmá o màmá o màmá o Olúwa dá màmá sí wa. Màmá gbẹ́sẹ̀ lọ mo dúpẹ́ o gbẹ́sẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn mo dúpẹ́ o máa gbẹ́sẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ. Akíntóyè máa gbẹ́sẹ̀ rẹ lọ Akíntóyè máa gbẹ́sẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn Akíntóyè máa gbẹ́sẹ̀ rẹ lọ. Ìgbòho Òòṣà máa gbẹ́sẹ̀ rẹ lọ Ìgbòho Òòṣà máa gbẹ́sẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn Ìgbòho Òòṣà máa gbẹ́sẹ̀ rẹ lọ. Bàbá Adéníran máa gbẹ́sẹ̀ rẹ lọ Adéníran máa gbẹ́sẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn Adéníran o máa gbẹ́sẹ̀ rẹ lọ. Léjìké máa gbẹ́sẹ̀ rẹ lọ Léjìké máa gbẹ́sẹ̀ rẹ lọ iṣẹ́ rẹ máa tẹ́ wa lọ́rùn. Ológun máa gbẹ́sẹ̀ rẹ lọ ológun lolúwa o. Iṣẹ́ wà wájú. Iṣẹ́ wà wájú. Ohun ti fẹ́ o. Ohun ò gbọ́dọ̀ wá o. Ohun ò gbọ́dọ̀ wá o. Ẹ má ẹ̀yin ènìyàn akínyìn o Yorùbá nation. Yorùbá nation no going back. No going back. Ó ń tẹ̀síwájú ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa tẹ̀síwájú màmí Yorùbá nation ẹ tẹ̀síwájú lórúkọ nation kò ní rẹwà láéláé tá ò fi dórílẹ̀ wá. Ẹ múra sí ìyẹ́jú gidi ẹ tẹ̀síwájú ọmọ Yorùbá ó yẹ máa tẹ̀síwájú lórúkọ Olúwa Yorùbá nation. Yorùbá nation. Ìmọ̀ bá mi fèdè òyìnbó porúkọ Yorùbá o. Hallelujah. YORUBA. Yorùbá nation. Yorùbá nation ni o. Yorùbá nation ni o. Ìlú tó dára ni. Ìlú olókìkí ni. Ìlú aláfíà ni. Ẹ̀lẹ́ ìyá mi. Ẹ̀lẹ́ mo kí yín. Mo kí yín mo gẹ̀ yín o. Ayé yín kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Ẹ máa rí yín bá o. Ẹ̀mí ọlọ́gùn o. Mo máa tún gbọ́ nǹkan o. Wọ́n ní àwọn Yorùbá nation yìí. Wọ́n ní akọ̀hún parẹ́. Wọ́n ní akọ̀hún ṣàtótónu ni o. Ipe àmọ́ nǹkan tá à ń ṣe ni o. So mo wá ní tó bá ní nǹkan tẹ́ fẹ́ sọ o. Ipe kẹ́ lè làwọn lóye o àwọn tó ń sọ pé akọ̀ǹtanra wa ni o. Kí lẹ rí sọ sí ìyá wa? Wọ́n ní Yorùbá nation tá à ń pariwo. Bàbá wa wọ́n ní Yorùbá nation tá à ń pariwo yìí pé akọ̀ǹpariwo ni akọ̀ǹtanra wa ni. Pé àmì ni ẹ̀ pé orí lérèfé la kàn ń sọ. Wọ́n tiẹ̀ ní àníṣẹ́ mo tún wọ́n tẹ̀lé. Wọ́n ní àníṣẹ́ láṣẹ wá sọ. Ṣé wọ́n sọ pé àníṣẹ́ ni? Wọ́n ní àníṣẹ́. Ṣáájú ẹni tí ò ní pariwo tó sọ pé àníṣẹ́. Àwọn èèyàn kí ẹrí sọ sí ìyá mi. Ṣé ẹ rí àwọn tó sọ pé àníṣẹ́ òpè níwọ̀n kò yé wọn ni. Òpè kí ló ń jẹ́ òpè ìyá mi? Òpònú ayírádà. àwọn bastard tó sọ pé ẹ̀ Wọ́n ní wọ́n sọ pé òpè ni wọ́n o. Bẹ́ẹ̀ni o kò yé wọn ni. Ìyá mi àtúní saving mo tún fẹ́ sọ àgbàyè níbi iṣẹ́ ni o. ẹni ńlá ló ṣe ń ńlá làwálẹ̀ níbi iṣẹ́ wálẹ̀ fọ̀ wọ́n rò Ẹni tó tẹ̀ ní bẹ́ẹ̀ni o. Ṣé ẹ fẹ́ ṣàlàyé fún wọn pé a fẹ́ràn ìlú wa? Bẹ́ẹ̀ni o. A nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ìtara wa. Òkú ló jẹ́ ká wà níbí báyìí. Ṣé tí ẹ rí náà? Ẹ̀gbọ́n mi kan ó ń yínmú sí mi, ó dẹ̀ mọ́ mi lójú. Ṣé ẹ rí Ó náà? ní ìdíhùn ṣe pẹlẹbẹ, mo ní ìdí ẹ̀ ṣe pẹpẹ. Wọ́n ní àgbàyè níbi iṣẹ́ ni. Ìyá mi báwo ló ṣe rí? Ẹ ṣàlàyé fún mi.
ṣé ẹ rí wọ́n ní kòkòrò ló ń jẹ wọ́n nímú. ṣé ni máa kọ́ lọ màmá mi. ṣé ẹ rí àwọn tó sọ pé àníṣe kò yé wọn ni bàbá kò yé wọn rárá ni torí pé àwa nífẹ̀ẹ́ ìlú wa la ṣe ń jàfità pé gbogbo àwọn nǹkan àlùmọ́nì tá à ń jọrọ ẹ̀ ń bì gbogbo àǹfààní tá a ní bì gbogbo bíjọba Amẹ́ríkà ṣe ń bọ̀ wá tó ń tọ́jú wa bì a fẹ́ kí àwọn èèyàn wa tó wà nílé káwọn náà máa rírú ìgbádùn bẹ́ẹ̀ òun ló jẹ́ àjáde àtọrọ àyè ń bi iṣẹ́ ni ẹ wo tí bá gbóúnjẹ síwájú tí mo fẹ́ jẹ báyìí màá rántí Nàìjíríà pé àwọn èèyàn dẹ̀ wà létí bí ń pa wọ́n oúnjẹ lèmi jẹ tí mò ń jẹ síkì tí mò ń fọ tí mò ń jẹ báyìí tí mò ń wọ́n ní wọ́n jẹ síkì o ìjẹ́tẹ̀ bá wá lọ fún bùfẹ́ẹ̀tì ẹ má tiẹ̀ sọ yẹn mọ́ ọ̀fẹ́ nìyẹn máa jẹ tó wù yín ni ìyí tó wù yín lẹ máa jẹ ìyí tó wù yín lẹ máa jẹ ń bẹ̀. ìyá wa kan ni wọ́n fẹ́ yà wá o. wọ́n fẹ́ yà wá ni o ẹ yà wá Yàmí tùkátùká o. Help Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation no going back. wọ́n sọ bẹ́ẹ̀ o. ẹ sọ fún wọn màmí nǹkan tá a ṣe fún wọn lánàá nígbà tá a lọ sí ẹmbásì. kí la lọ ṣe fún wọn ní ẹmbásì lánàá. ẹ sọ fún wọn. ẹsẹ̀ wọn ń wọ́n ní kì í ṣe kèrè mí ni o. ẹ̀rù bà wọ́n. wọ́n ní kì í ṣe kèrè mí. wọ́n láyà wọn já lánàá ní ẹmbásì. àṣẹrùbà wọn ní ẹmbásì lánàá. lóòótọ́ a mọ̀ pé àwọn kan lára wọn wọ́n gbà wọ́n síṣẹ́ ni ṣùgbọ́n èèyàn máa ń sọ pé òun ò ṣeṣẹ́ téèyàn bá mọ̀ pé iṣẹ́ tí ò yanrantí iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ìkà iṣẹ́ panipani iṣẹ́ ẹdẹ tòrútòrú mo rò pé èèyàn lè sọ pé òun ò ṣerú iṣẹ́ náà. ẹgbẹ́ sókè èèyàn lè sọ pé òun ò ṣerú iṣẹ́ yẹn o àbí so ẹ̀yin èèyàn wa nílé a kí yín o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá wa kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ lẹ́yìn Jésù ẹ̀yin ọmọ Yorùbá àtàtà àwọn ọmọ Yorùbá àtàtà ẹ̀yin ọmọ lọ́nà lẹ́yìn Muhammadu náà Muhammadu náà Muhammadu àwọn Muslim lèmi sọ yẹn mo kí yín adẹ̀ kí yín á dáa fún yín o. mami ẹ jẹ́ bá mi gbé ṣẹlẹ̀ bá mi mò ń bà wá mo fẹ́ lọ gbé báàgì. wọ́n ní èyí tá à ń sọ yìí wọ́n ní àwọn ẹni láwí wọ́n ní wọn ò mọ̀ bóyá Muslim ni ẹ o àbí Christian ni ẹ o bó níṣàṣe o wọ́n ní ṣe ló ń gé orí féwu o wọ́n ní wọ́n ń gé orí féwu ni wọ́n bá ti rí ẹ báyìí gígé lórí so wọ́n ní torí náà nǹkan kí gbogbo wa ká jọ parapọ̀ o wọ́n ní ogun òkó ilẹ̀ yóò bá rí ogun òkó wa rí ǹjẹ́ ó wá dìgbà tí wá ń sìn yìí o ogun ògbúdẹ̀ kó wa o a ní láti ìjà fún ara wa àti àwọn ọmọ wa àti àrọmọdọ́mọ wa òun là ń jà o òun là ń jà o àwọn Amẹ́ríkà jà níjọ́ náà lọ́hùn lèmi àtẹ̀yìn fi lè bá òyìnbó jókòó papọ̀ o. bẹ́ẹ̀ni màámi. nígbà tí Martin Luther King kúnjọ́ náà lọ́hùn 39 years ni o ó ja ìjà yẹn o kọ́lọ́hún kó dẹlẹ̀ fún kọ́lọ́hún kó ṣàwọn ọmọ ẹ̀ dáadáa o wọ́n ja ìjà yẹn o wọ́n dẹ̀ já lájàyè àjàyè la máa jàjàyè o àjàyè la máa jàjàyè o ojú máa ti Fúlàní àtàwọn ọmọ ogun ojú máa ti Fúlàní àtàwọn ọmọ ogun ojú máa ti Fúlàní àtàwọn ọmọ ogun àjàyè la máa jà ìjà yìí àjàyè la máa jà o ìyá mi kí lẹ tún rí sọ sí o. ṣe rí gbogbo àǹfààní tá a ní nílùú ìtọ́kàn wa ń balẹ̀. ẹ lè sún síbí káwọn ará lé lè rojú yín o ojú yín torí rente yẹn o. kò sí hílà hílo kò sí pé ọlọ́pàá ń bọ̀ ó fẹ́ gbé mi kò sí pé Fúlàní fẹ́ jí mi gbé kò sí pé à ń yìnbọn pani lójijì kò sí pé à ń tọrọ jẹ à ń gbégbá bára kò sí pé adigunjalè wá bá wa kò sí yẹn nílùú yìí àlàáfíà ọkàn wa balẹ̀ a kì í tilẹ̀kùn lé yàrá wa ò ní kọ́kọ́rọ́ ilé wa ò ní kọ́kọ́rọ́ ṣùgbọ́n ní Nàìjíríà géètì lé mi ga tó báyìí. ìyá mi géètì so kò sí gbogbo yẹn a fẹ́ kí àlàáfíà yẹn kó dàgbà tó máa gùn kò torí olè nígbà tó kàn wá balẹ̀ torí àwọn fònà ga o. lẹ́yìn náà bá rí bí gbogbo ẹ̀ bá ṣe rí nílẹ̀ Yorùbá kò ẹ̀ ní ṣe géètì kí ẹ fi géètì ṣe ọkàn yín máa balẹ̀ ọkàn wa balẹ̀ nílùú táwa despite the fact pé ìlú yóò kì í ṣèlú wa wọ́n tún ń tọ́jú wa. ẹ máa sọ̀rọ̀ lọ ìyá mi mo fẹ́ sáré bu omi sẹ́nu màá bá yín. wọ́n tún ń tọ́jú wa despite the fact pé kò sí àkíṣọmọ ìlú yìí a tún ní àwọn àǹfààní tí à ń jẹ pé a kàn wọ ìlú ìwà à ń gbé ìlú yìí ó yẹ wá sọ fún mi tó bá jọmọ ìlú yìí ni wá ń kọ́ àǹfààní lọ ṣúà
gbogbo tá à ń rí níbí tá à ń jọ láì bí a fẹ́ kó ṣẹlẹ̀ nílùú tiwa náà. bẹ́ẹ̀ ni ó yẹ máa ṣẹlẹ̀. kí gbogbo àwọn táwa ń sáwá báyìí káwọn náà bẹ̀rẹ̀ sí ní sáwá bá wa. bó ṣe máa rí gẹ́lẹ́ nìyẹn. bá a ṣe fẹ́ kórìí nìyẹn òun la ṣe ń jà kì í ṣe tà níṣẹ́ o àtọrọ àyè ń bi iṣẹ́ ni o. nítorí pé a nífẹ̀ẹ́ ìlú wa. ta nífẹ̀ẹ́ ìran wa. a nífẹ̀ẹ́ ìran wa. ìran wa ṣe pàtàkì. a fẹ́ kí àlàáfíà kó jọba ní ìlú wa. ó ní gbogbo eléyìí tá à ń ṣe o. a fẹ́ kí àṣẹ padà sẹ́nu àwọn bàbá wa. nítorí a nífẹ̀ẹ́ wọn. àwọn làṣẹ kì í ṣe olóṣèlú ni ó máa pàṣẹ fọ́ba wa. gbogbo ohun tí à ń jà fún nìyẹn. ẹ̀yin bàbá wa ẹ sọjí ẹ sọjí ẹ sọjí ẹ sọjí ẹ̀yin bàbá wa ẹ sọjí. a fẹ́ máa rí yín lẹ́yìn wa kọ́kàn wa máa balẹ̀ pé àwọn bàbá wa ní bàbá kan. bàbá àrà tó mọ iyì ọmọ. ẹ dìde ẹ̀yin kábíyèsí wa o ẹ dìde o kí rùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ yín o kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ o a nífẹ̀ẹ́ ìlú wa o kì í ṣe ta ìníṣẹ́ o bàbá ọkàn wa balẹ̀ tá a bá ro ti ìyà tó ti jẹ wá nílùú wa ní tá a débì yá àtẹ̀ ní rántí ilé rárá ṣùgbọ́n àwa ò ṣe bẹ́ẹ̀. àwọn òkè sọmọ àlè. bẹ́ẹ̀ ni o torí ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyá ọkọ ni àwa ò sọ lẹ́nu àwa rántí ilé wa tó ẹ dìde kẹ́ ẹ ràn wá kẹ́ ẹ tì wá lẹ́yìn ẹ jẹ́ ká gba ìlú wa kọ́kàn wa kó balẹ̀ kálàáfíà jọba gbogbo nǹkan táwọn aráabí yìí ṣe kí ṣe pé a lè ṣe nílùú wa a lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn Fúlàní wọn ò jẹ́ ká ráyè ṣe bá a ṣe fẹ́ nílùú wa wọn ò jẹ́ kálàáfíà kó jọba wọn ò jẹ́ kọ́kàn aráàlú kó balẹ̀ ẹ dìde kẹ́ ẹ tì wá lẹ́yìn ẹ̀yin bàbá wa o ìta àsórí ẹ̀ wá nìyẹn o Yorùbá nation no going back. ẹ jẹ́ kọrin fún màmá wa Modúpẹ́ Onítìrí màmí. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Ilé ti yá àbí bẹ́ẹ̀ kọ́ máa mi. Ṣé ẹ sọ fún wọn nígbà tí a lọ sí ẹ́mbásì ní àná ẹ bá ṣe àlàyé fún àwọn aráalé. Ìtìjú yìí pọ̀ jù. Ẹ bá a sọ ẹ sọ̀rọ̀ sókè máa ní. ẹ̀sìn yìí pọ̀ jù ìtìjú pọ̀ ẹ̀sìn pọ̀ kò wù wá láti máa fi ìlú wa ṣẹ̀sín kò wù wá láti máa fi ìlú wa ṣe ìtìjú ṣùgbọ́n a fẹ́ kí wọ́n ṣàtúnṣe a fẹ́ kán ṣe ohun tó yẹ kán ṣe. ó kí yín o ẹ̀yin ìyá wa mo sáré lọ sí mi. a fẹ́ kí ìlú wa kó dára tí wọ́n bá dẹ̀ rí i pé kò sí ẹ jẹ́ kí àwa Yorùbá ẹ jẹ́ ká máa lọ àtòjọba ara wa ṣe a ju 60 million tí wọ́n ń pè wá lọ àwọn Yorùbá tó wà l'Amẹ́ríkà ẹ̀mọ́ iye tá a jẹ́ àwọn tó wà ní London ẹ̀mọ́ ìtàn jẹ́ àwọn tó wà káàkiri àgbáyé ẹ̀mọ́ ìtàn jẹ́ ajuye tí wọ́n ń pè wá lọ ẹ má jẹ́ kí wọ́n sọ wá lórúkọ tí wọn ayé ò sọ wá ẹ fi wá sílẹ̀ ẹ jẹ́ ká lọ ẹ fi wá sílẹ̀ ẹ fi Yorùbá sílẹ̀ ẹ jẹ́ ká lọ ẹ tún ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ fi wá lọ́rùn sílẹ̀ àwọn òṣèlú mọ́ àbí ṣé kakúkọ tí wọ́n mọ tí wọ́n rí nílùú wa wọn ò ní fẹ́ lọ wọn ò ní fẹ́ lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn òṣèlú oníjọ̀gbọ́n à ń ṣe ní wàhálà àbí pé igun ni wọ́n o Fúlàní igun ni wọ́n ṣùgbọ́n a jù wọ́n lọ à ń ṣe ẹgbẹ́ wọn. ẹgbẹ́ bàbá wọn là ń ṣe àìṣẹ́gbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn là ń ṣe àwọn ọmọ ẹgbẹ́ bàbá wọn là ń ṣe àjùwọ́n lọ àìṣẹ́gbẹ́ wọn. bàbá mi olórí olúwa wọn là ń ṣe àjùwọ́n lọ lọ́jọ́ olórí olúwa ẹgbẹ́ bàbá wọn là ń ṣe àìṣẹ́gbẹ́ wọn. bàbá wa ti dé o. Yorùbá nation Yorùbá nation. mo ní béèrè fún yín o àwọn èèyàn wa ń sọ́nlé o wọ́n ní Yorùbá nation. ọjọ́ ti fẹ́ rọ̀ Ọlọ́run jọ ṣàánú wa o ẹ̀yin ará ni ẹ máa bá a gbàdúrà kójò yìí má disturb wa o. òjò ìbùkún yóò sí rọ̀ ìlérí ìfẹ́ lẹ́yìn òjò ìbùkún àwọn tó sọ pé ìtura di. àwọn tó sọ wípé àwa tá à níṣẹ́ là ń pariwo Yorùbá nation we are all living fine in America we are doing good a ní iṣẹ́ a ní ọjọ́ ọ̀la a ní ohun gbogbo tọ́lọ́run yọ̀dá fún ènìyàn ṣùgbọ́n torí àwọn èèyàn wa tó wà ní ilé à ń wo ipò tí wọ́n wà ìyà tí wọ́n ń jẹ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa a ò fẹ́ wàhálà fún wọn a fẹ́ káwọn náà ní oore ọ̀fẹ́ láti lè ní ọjọ́ ọ̀la ara wọn
afẹ́kàn náà ní oore ọ̀fẹ́ láti jẹun tó dáa, afẹ́kàn ní oore ọ̀fẹ́ sí ẹ̀kọ́ ọ̀fẹ́, afẹ́kàn ní oore ọ̀fẹ́ sí ìtura àti ìgbé ayé ìrọ̀rùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti káàkiri àgbàlá ayé. Ẹ wo ẹ̀rí mẹ́ wípé nǹkan tí ó ń bọ̀ ẹni tó bá wẹjú òun lẹ̀rù ń bà, torí ohun tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè location 419 tó pè ní ìjọba mùjẹmùjẹ Buhari, nǹkan tó máa ní agbára ni, ṣùgbọ́n a ò fẹ́ kí ohun burúkú kan kó ṣẹlẹ̀ sáwọn èèyàn wa, òun la ṣe ń ja ìjà yìí. Wọ́n ní ilé ní àbọ̀ ìsinmi oko, òwe ayé àtijọ́ nìyẹn, ṣùgbọ́n nísìnyí ilé Nàìjíríà ó ní àbọ̀ ìsinmi ìparun, torí ẹnikẹ́ni tó bá lọ ń sìn ẹnu ewu ló wà. Ẹ̀yin tẹ́ wà ní Lagos sef ẹ̀yin mẹ́pẹ́ ẹ̀ gbé ìgbé ayé tó rọrùn, ẹ lè jẹun tó wù yín, ẹ lè jẹun tó wù yín, ẹ lè wọṣọ bó ṣe wù yín, ẹ lè gbé ìgbé ayé ìrọ̀rùn, ẹ lè lọ ilé ìwé. Àwọn ASUU strike tí wà ní strike yìí sí 9 months wọ́n wà nílé, ṣùgbọ́n ìjọba mùjẹmùjẹ wọ́n rówó ra ọkọ̀ fún àwọn Niger láti fi supervise wọn, láti fi help wọn, láti fi ṣe nǹkan tó wù wọ́n. Ẹjọ́ ṣe ìjọba nìyẹn. Enough is enough. Ẹ̀yin tẹ́ wà lé fún torí títí ńlá ṣe gbogbo tá à ń ṣe yìí. Àwa táwa ní Amẹ́ríkà ibi ò pa wá o, ìyà ò jẹ wá. We are doing good, we are doing great, we are doing fine. Oúnjẹ tó bá dára, omi tó bá dára, ìgbé ayé ìrọ̀rùn là ń gbé. Kò sẹ́ni tó àbíṣẹ́ náà yàrá ara wa, kò sọ̀rọ̀ yàrá gbogbo aládẹ̀ tó ń kú, a tún ń bùgá, a tún ń ṣe kiri. So ẹ̀yin tẹ́ wà nílé, àánú yín ṣe àwa torí pé ẹ̀yin èèyàn ni wá. A ò fẹ́ ibi kọ́kọ́ kó ṣẹlẹ̀ sí ẹ̀yin èèyàn wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin sísá wa, ẹ̀yin brọ́dà wa. Gbogbo ọjọ́ ọ̀la àwọn ọmọ wa là ń secure. À ń sá eré torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, à ń sá eré torí ọjọ́ ọ̀la àwọn èèyàn wa. Àwọn èèyàn wa gbogbo tó wà nílé kí wọ́n má parun, kí àwọn Fúlàní kó má wá gba ilẹ̀ wa, kó má wá di wípé àwọn máa ṣe àtìpó ní ilẹ̀ bàbá wa. Ẹ wo àwọn Haúsá, tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Haúsá they have right on their land, ṣùgbọ́n nísinsìnyí Fúlàní ti gbà mọ́ ọ lọ́wọ́. Ní ilẹ̀ Haúsá lẹ́ni Fúlàní ló ń jọba ń bẹ̀, Fúlàní ló ń pàṣẹ. Àwọn nọ́bà náà ṣe bẹ̀rẹ̀ títí wọn náà lélẹ́yìn, wọn ò nẹ́nu ọ̀rọ̀ mọ́, wọn ò lè sọ̀rọ̀ mọ́, torí pé kí ni Fúlàní ti gba ẹ̀tọ́ lọ́wọ́ wọn, ó ti gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn, wọ́n ti sọ wọ́n di kan ní. Ṣùgbọ́n ní àkókò tá a wà yìí, a ò fẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Òun la ṣe ṣe gbogbo tá à ń ṣe, tá a ṣe ń jáde, tá a ṣe ń sọ gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko nírìnàjò, ẹ̀yin bàbá wa ní Nàìjíríà, ẹ̀yin ìyá wa nílé lọ́hùn, ẹ̀yin ọmọ wa, ẹ̀yin àbúrò wa ní ilẹ̀ káàrọ̀ òjíire, ẹ jí ẹ má sùn torí pé nǹkan tó ń bọ̀ níwájú ẹni tó bá ń wẹjú òun ẹ̀rù ń bà. Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní àáfàá tó ní kíyàn máa mú nílùú ọmọ tiẹ̀ náà ní jẹ tíra. So òun náà la ṣe ń gbìyànjú tá a ṣe ń gbọ́n nǹkan tá à ń ṣe wípé ká jáde tán ká mọ̀ wípé Yorùbá nation is no going back. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀, wọ́n ní orò má sọ̀kò, èyí tó mú dání ìbò ló fẹ́ fi sí, ó máa sọ̀. So eléyìí tá a ti ṣe yìí, a ti ń ṣe àdèjì kíni a lè padà. Either you people like it or not, we are fighting for you and we remain faithful and we continue fighting for you. Kò sí nǹkan tá a fẹ́ ṣe lé ju wípé a gbọ́dọ̀ gba òmìnira wa. Orílẹ̀-èdè Amẹ́ríkà tá a wà lẹ́nìí, wọ́n gba òmìnira lọ́wọ́ Britain. Àwọn kan náà ló jà fún òmìnira orílẹ̀-èdè Amẹ́ríkà. Nísìnyí ẹ̀yin bàbá àtẹ̀yin brọ́dà mi àtẹ̀yin sísà mi, ẹ máa lọ sí orí òkè Ọlọ́run kọ́lé, ẹ lọ sórí òkè Ìdànrè, ẹ lọ sórí òkè Ìfùsàn, ẹ máa gbàdúrà. Olúwa físà mi dà, mú físà mi wá ìtẹ̀ fi ń gbàdá pé ẹ fẹ́ jáde kúrò Nàìjíríà. Nígbà tẹ̀lé kó dáa, why are you protecting out of that country? Now, ṣùgbọ́n tí ìlú ọba dá kò sí anybody wá káàkiri. So àwa náà òun náà la ṣe ń gbìyànjú pé kíni ká lè gbọ́ òmìnira wa. Tí orílẹ̀-èdè wa bá dára, a ní máa dààmú káàkiri. A ní epo, a ní ilẹ̀, a ní gbogbo tó dára, gbogbo àlùmọ́ọ́nì pàtàkì Ọlọ́run jogún fún wa ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ káàrọ̀ òjíire. Ọmọ eléégún, ọmọ ẹlẹ́ran wọn wá ń jẹ eégún, ọmọ aláṣọ wa ń wà kísà. Pẹ̀lú population ta ní, we are okay, we should be okay, we should be the best nation in the whole world. Ṣùgbọ́n lẹ́nìkan àwọn là ń jìyà jù. Òmìnira tàdé ń sọ̀rọ̀ yìí, gbogbo other country ló wà entitled sí. Gambia ò tó wa, Gambia ò tó Ọ̀ṣun state, wọ́n ní òmìnira titi wọn. Namibia wọn pé 2 million, wọ́n ní òmìnira titi wọn. They are all nation today and they are all doing good. So táwọn náà bá gbọ́ òmìnira titi wa, ìjọba ìrọ̀rùn ló máa jẹ́, kò sí ohun tó máa dé anybody lára. A máa ní oró ṣíṣí, gbogbo ẹ̀ ló máa jẹ́ ìrọ̀rùn fún wa, tá a sì máa wà ní òmìnira àtàlàfíà. Ẹ jẹ́ wá sọ kíní kan fún yín, tí a bá gbọ́ òmìnira, kò mí pé ẹ máa gbé ilé yín kúrò níbi tó wà.
àbẹ máa gbé ilẹ̀ yín kúrò ibi tó wà the same thing ibi tó wà yín náà ló máa wà the only thing is going to change ni wípé orúkọ wa ó máa change mẹtánítì wa ìjọba tiwa máa ní ìjọba tiwa a sì máa ní tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire tá a máa fi ṣiṣẹ́ wa tá a sì máa jẹ́ kí ọjọ́ ọ̀la kó wà fún àwọn ọmọ wa àti fún àwọn ọ̀dọ́ wa ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní prophet Ayọ̀délé Ológunlolúwa bàbá tó orúkọ tó di kíni tó ń já wọn láyà tó tún dẹ́rù bà wọ́n ẹ ṣé gan ni. Yorùbá nation Yorùbá nation ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí Ọlọ́run bá wa bá ìrìn àjò yìí dé tó dẹ̀ sì máa bá wa tẹ̀síwájú sí tí ò ní tì wá lójú tá a dójú ti àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá Ọlọ́run amúdúró ìgbà tó bá dẹ̀ máa dúró Ọlọ́run ní jẹ́ kán fẹ́ nìkankan ṣàwátì inú wa o ẹ jẹ́ ká múra sí o gbogbo àwọn tó wà lé anídìí àdúrà yín o adẹ̀ ní iṣẹ́ takuntakun tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe fún wa sódà ká lè jọ kápọ̀ papọ̀ ká lè jọ ṣe ká lè jọ jẹ́ tá a bá ti jọ ṣe à lè jọ jẹ́ Ọlọ́run á jẹ́ kó rọ̀ wá lọ́rùn o ilẹ̀ Yorùbá máa dúró máa dúró o wọn ò ní fẹ́ nìkankan ṣàwátì inú wa o ẹ ṣé o. mọ́mí wọ́n ti sọ̀rọ̀ méjì ẹ ní mo fún iná yè kẹsàn. mo kí gbogbo yín o mo kí gbogbo yín o òjò rọrùn ti dé fún ilẹ̀ Yorùbá o. mo kí gbogbo yín nílé o nílé lóko mo kí yín lọ́ṣun mo kí yín lógùn mo kí yín lóǹdó mo kí yín lẹ́kìtì mo kí yín ní Kwara mo kí yín níbi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹtúyàyà ẹ jẹ́ ká gbára wa lóko ẹrú ẹ jáde fúrálì ẹ jáde ní tó lè gbà wá nìyẹn o kò sí nǹkan kan tá a lè ṣe tó lè gbà wá ju pé kẹ́ ẹ jáde síta bẹ́ẹ̀ yín ni o ẹ jáde fún mega rally tá a fẹ́ ṣe nínú ilẹ̀ Yorùbá ẹ jáde ẹtúyàyà mo wá polongo fún yín ni pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ jáde ẹ ràn wá lọ́wọ́ àwa ràn yín lọ́wọ́ níbí ni o ebi ò pa wá o ìyà ò jẹ wá o a ní owó a ní gbogbo nǹkan tó yẹ ká ní ẹ̀yà ò jẹ wá ara ò dẹ̀ ní wá o ẹ dìde o ẹtúyàyà ẹtúyàyà gbogbo nǹkan tá a bẹ̀yìn fún ni wípé ẹ jáde ẹ ràn wá lọ́wọ́ àwa ràn yín lọ́wọ́ ni ebi ò pa wá ìyà ò jẹ wá ara ò sì ní wá àwọn ọmọ tiwa ò sí níbi tẹ́ ẹ wà yẹn ní location 419 nígbà tán ti school ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti gboyún ọ̀pọ̀lọpọ̀ ló ti di rádaràda ẹ worú ọmọ tí wọ́n pa ní Ògbómọ̀ṣọ́ yẹn ṣé ẹ mọ̀ wípé tó bá ṣe school ẹ̀ ló wà kò ní pàdé ikú torí pé kò sí ní school òun ló ṣe lọ gbaṣẹ́ tó fi lọ ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ẹ dìde ẹ ṣàánú wa ẹ jáde ẹtúyàyà ẹ̀ẹ́nú ara wọn náà nìkan ṣe ẹ ṣàánú ara yín ẹ dìde ebi ń pa yín ìyà ń jẹ yín bẹ́ẹ̀ náà wọ́n fún yín mọ́nú ìyà wọ́n fún yín pa ẹ sì dúró síbẹ̀. olóṣèlú yìí fún wa ní 20,000 10,000 ilẹ̀ ní sọ́sí yẹn nígbà tí ebi ń pààyàn tán owó rẹ̀ kárówó jẹun ilẹ̀ ní sọ́sí yẹn ìyá mi. orí wọn ńlá sọ sí ṣé ẹ rí àwọn èèyàn wa òjò ń rọ̀ àwọn èèyàn máa stop it oh my god ẹ jẹ́ ká lọ sápamọ́. òjò ń rọ̀ ẹ̀yin èèyàn a máa stop it a máa go a ní stop a fẹ́ lọ sápamọ́ so òjò ń rọ̀ àwọn àbí tó máa kó sí òjò ń rọ̀ gidi gan ni òjò ìbùkún Ọlọ́run ṣàánú ibo la máa jókòó sí báyìí Yorùbá nation òjò ń rọ̀ o. ó fi jẹ́ ìdáhùn sí adùn ó fi jẹ́ òjò tí wàá yí Ọlọ́run. òjò ń rọ̀ ṣẹ́rí ẹ̀yin èèyàn ṣẹ́rí àwọn àbí tá máa lọ òjò ń rọ̀ ibo la máa lọ jókòó sí báyìí ẹ wo ṣẹ́rí ẹ sọ fún wọn màmí òjò ń rọ̀ ẹ máa bọ̀ òjò ìbùkún ló ń rọ̀ ń sìn a fẹ́ sáré lọ fi ara pamọ́ torí òjò ń rọ̀ ṣùgbọ́n no going back a ní give down a máa keep on fighting until tí nǹkan tá à ń wá bá tẹ̀ wá lọ́wọ́ ni a fẹ́ sáré lọ fi ara sí abẹ́ òrùlé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ yẹn so a tún máa padà Buhari ti kan jọgbọ́n ó ti kan jọgbọ́n àbí a ṣe ó ti kan ìjọgbọ́n bẹ́ẹ̀ ni a máa kí la ṣe fún lánàá ìyá mi wọ́n tún ya fọ́tò wa wọ́n ya fọ́tò wa àrán wọn bọ́n ṣe ń ya tiwa là ń ya tiwọn bàbá náà ya tiwọn ló bá tán wọ́n bẹ̀bẹ̀ ni wọ́n lóṣìṣẹ́ ni wọ́n ṣùgbọ́n yẹ kán sọ fún ọ̀gá wọn wípé nǹkan tó ń ṣe wípé ó ń pa àwọn ènìyàn páwọn náà wà lára wọn ni tó ń pa
Bẹ́ẹ̀ni. so ó yẹ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni a ní gbà fún wọn a máa gba ìlú wa ìyá mi ó di dandan màmí a máa gba ìlú wa ó ti di dandan Yorùbá ń lọ ó lọ a ti kúrò ní Naija àwa ń lọ ó dìgbà ó ṣe o ká má fi ikú yàrá wa ká má fàrùn yàrá Yorùbá ń lọ ó dìgbà ó ṣe ká má fi ikú yàrá wa ká má fàrùn yàrá wa Yorùbá ń lọ ó dìgbà ó ṣe ká má fi kú yàrá wa ká má fàrùn yàrá wa à ń padà bọ̀ o àní pẹ́ mi ò ẹ ṣeun ìyá mi ayé yín kò ní yẹ̀ lẹ́ o ìyálájé worldwide ẹ ṣe màmí Florence Oro ṣẹ́rí nǹkan mi ò ní wá yín sí nǹkan tó tún wá yà mí lẹ́nu ni pé àwọn obìnrin àwọn ìyá àgbàlagbà 75, 80, 90 gbogbo wọn ló wà nínú ìjà yìí ìyẹn lẹ fi mọ̀ pé ìjà yìí ò ń ṣe kéré mi bẹ́ẹ̀ ni níjọ́ náà lọ́hùn nínú ìtàn tá a gbọ́ wọ́n ní nígbà tí Martin Luther King tí wọ́n ja ìjà tiwọn nígbà tí dúdú ò gbúdọ̀ mí tí wọ́n ò gbúdọ̀ dún fèkè tó yẹ pé tí wọ́n bá wọ bọ́ọ̀sì ẹ̀ iná gbúdọ̀ jókòó àwọn èèyàn ja ìjà yẹn wọ́n win ni o lọ́tẹ̀ yìí a máa win ni à ń bọ̀ ó dìgbà kan náà a máa turn off okay o.